Ìbànújẹ́ ó tún ti já wọ agbo òṣèré tíátà ilẹ̀ Yorùbá pẹ̀lú bí gbajúgbajà òṣèré tíátà nì tó fi ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ṣe bùgbé Akeem Alámùtù tọ́pọ̀ èèyàn mọ̀ sí Alámùtù òrìṣà pẹ̀lú bóun náà ṣe jáde láyé o lẹ́yìn tí ó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó ti fi ṣàìsàn. Ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday tí í ṣe ọjọ́ 21 oṣù kẹsàn-án tá a wà yìí ẹni Akeem Alámùtù ló máa jáde láyé bẹ́ẹ̀ ni wọ́n sì sìnkú ẹ̀ sí ìlú Abẹ́òkúta ní ìlànà ẹ̀sìn Islam. Ọ̀pọ̀ èèyàn ni kò jẹ́ tètè mọ̀ pé Akeem Alámùtù ti jáde láyé ṣùgbọ́n gbajúgbajà òṣèré tíátà alẹ́ wa nì ìyẹn Ọdúnladé Adékọ́lá tó jẹ́ akẹgbẹ́ pẹ̀lú gbajúmọ̀ òṣèré náà ló lọ gbé fídíò ibi ìsìnkú náà sórí ẹ̀rọ ayélujára rẹ̀ tó sì ṣèdárò Akeem Alámùtù. Látìgbà tó Ọdúnladé Adékọ́lá tó ti gbé ìròyìn ikú Akeem Alámùtù sórí ẹ̀rọ ayélujára ńlọ́pọ̀ àwọn òṣèré tíátà ni wọ́n ti ń banújẹ́ tí wọ́n sì ń fi ọ̀rọ̀ bánikẹ́dùn ránṣẹ́ síta, pàápàá àwọn òṣèré tíátà bíi Fúnkẹ́ Akíndélé, Jayé Kútì àti àwọn àmì bẹ́ẹ̀. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé ó ti ṣe díẹ̀ ó ti tó jọ́ mẹ́ta báyìí tí àìsàn tó ṣe ń ṣe Akeem Alámùtù tó ti kópa nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ fíìmù Yorùbá ṣùgbọ́n tó jẹ́ pé wọn kò rí ìtọ́jú tó sì jẹ́ wípé ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday àná yìí ló padà jáde láyé.